ètò ni ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí tọ́lóyìnbó ń pè ní artist of the week. IPMI agbétò yìí kalẹ̀ láti fi mọ rírì àwọn òṣèré tán wà láyé tó sì ti kópa ribiribi nídìí iṣẹ́ tíátà, celebrating our living legends both young and old. Lórí ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí lénìí, akíkanjú obìnrin lójú ogun lòṣèré tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tá a bá pè ní action woman. IPMI mi ò rò pé mo jayò pa o. Yàtọ̀ síyẹn, ó jẹ́ ẹnìkan tọ́lọ́run ọba mi Èdùmàrè fún lọ́gbọ̀n tí múṣemúṣe rẹ̀ sì dá múṣemúṣe. Ẹ wò ó, kò síbi tí èèyàn lè gbà yọ sí tí ò ní fẹ́ni náà lésì lẹ́sẹ̀kẹsẹ̀. She is good and active. Ẹ wò ó, bọ́lọ́tọ̀ ṣe sọ pé tòun ọ̀tọ̀ tí ẹ̀ dá yàtọ̀ nídìí iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè yìí. Bó ṣe jẹ́ òṣèré ló jẹ́ akọrin, bákan náà ló tún jẹ́ oníṣòwò, olóòtú ọ̀pọ̀lọpọ̀ sinimá ni tọ́lọ́yìnbó ń pè ní producer. Tá a wá lẹni náà tá a máa sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí fún tèní. IPMI kò sẹ́ni méjì tó kọjá Tèmídayọ̀ ọmọ Amusa tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Dayo Amusa. Ẹ wá nǹkan fìdílé láti gbọ́ nǹkan tẹ́ ẹ gbọ́ rí nípa Dayo Amusa, àní ẹ gbìyànjú láti wo fọ́nrán títí dópin láti mọ nǹkan tẹ́ ẹ mọ̀ nípa Dayo Amusa. Ṣùgbọ́n kí n tó bọ́ sínú ètò ní sàn-án mò ń bọ̀ ná, mi ì tí ì dé. Ó bá tẹ̀ tí wá ṣe sùúrù ká tẹ̀ gbọ́ gbogbo àlàyé tí dókítà fẹ́ sọ. Ẹ̀ ń gbà tó sọ pé solution wà. Jọ torí Ọlọ́run ọkọ mi, ṣàánú mi. Mo ní jọ torí Ọlọ́run. Pa mí sílé má pa mí síta, dáṣọ àṣírí bò mí. Jọ ọkọ mi. Èmi náà mọ̀ bó ṣe máa turn out lélẹ̀. Please. Honey. Àbí Tèmídayọ̀ Amusa lógúnjọ́ oṣù keje ọdún 1983, that is 28 July 1983. Sùúrùlérè nípínlẹ̀ Èkó la bí Dayo sí. Òun sì ni àkọ́bí ọmọ nínú ọmọ márùn-ún tí ìyá àti bàbá rẹ̀ bí. Orúkọ bàbá Dayo Amusa ní jẹ́ Kọ́láwọlé Rasheed Amusa. Onímọ̀ ẹ̀rọ ni tọ́lọ́yìnbó ń pè ní ẹnjìníà tó ti fẹ̀yìntì. Nígbà tí ìyá rẹ̀ jẹ́ oníṣòwò, orúkọ ìyá Dayo Amusa ni Abíọ́lá Amusa. Ọmọ ìpínlẹ̀ Ògùn nìyá tó bí Dayo, nígbà tí bàbá rẹ̀ jẹ́ ọmọ Èkó Aromisa lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Báwo wá ni Dayo Amusa ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ẹ̀? Ẹ wò ó, Dayo Amusa bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Kennedy Private School, eléyìí tó wà ní Sùúrùlérè nípínlẹ̀ Èkó. Lẹ́yìn náà ló tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ ní Mayflower School nílùú Ìkẹ́nnẹ́ nípínlẹ̀ Ògùn. Dayo kò ní orí ọ̀fẹ́ láti parí ẹ̀kọ́ rẹ̀ ní Mayflower School, ṣùgbọ́n ó tẹ̀síwájú ní Macmac Secondary School ní Sàgám nípínlẹ̀ Ògùn bákan náà. Lẹ́yìn náà ló tẹ̀síwájú lọ́gbà Moshood Abiola Poly tó wà nípínlẹ̀ Ògùn. Dayo Amusa studied food science and technology from the Moshood Abiola Polytechnic and graduated with ordinary national diploma tọ́lọ́yìnbó ń pè ní OND. Lórí OND ni Dayo Amusa fi ẹ̀kọ́ rẹ̀ tì sí nítorí àwọn àbúrò rẹ̀ tó wà lẹ́yìn kan bá lè ráyè kàwé tiwọn. Ìbéèrè tá a wá bíra wa ní, ẹni tí ò kọ́ṣẹ́ nípa tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ sí ní farahàn nínú sinimá tó sì di ìràwọ̀ òṣèré níbẹ̀? Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìtàn tó rọ̀ mọ́. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Dayo Amusa ṣe pẹ̀lú akọ̀ròyìn The Sun lọ́jọ́ 19 oṣù karùn-ún ọdún 2013, ó ní sinimá olókìkí ni Alẹ́ Ariwo part 1 to 3 lòún wò ló jẹ́ kí ìfẹ́ òun fà síṣẹ́ tíátà. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, sinimá Alẹ́ Ariwo apá kìíní sí apá kẹta jẹ́ iṣẹ́ olókìkí tó mì ìlú tìtì lọ́dún náà lọ́hùn-ún nígbà tí sinimá náà jáde.
tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí iṣẹ́ ọwọ́ Wẹ̀mímọ́ Olúpọ̀ ni sinimá yìí lọ́dún náà lọ́hùn bùkún ìràwọ̀ àwọn òṣèré tí mo fẹ́ dárúkọ yìí láwọn bíi Fúnṣọ́ Adéolú tó ti wà nílùú Amẹ́ríkà báyìí, Lọlá Àlàó tó ti fìlú Canada ṣebùgbé, bákan náà ló bùkún òkìkí àti ìràwọ̀ Bukky Wright àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí o. IPMI mo tẹ̀síwájú o. Nígbà tí Dayo Amusa wọlé ariwo ó pe olóòtú sinimá náà ìyẹn alàgbà Wẹ̀mímọ́ Olúpọ̀ wípé òun fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn, ìyẹn ni kó wá sí ìlú Ìbàdàn. Ẹ wò ó, Dayo kúkú wá lóòótọ́, ó gba fọ́ọ̀mù lọ́dọ̀ Wẹ̀mímọ́ tó sì bẹ̀rẹ̀ láti kọ́ iṣẹ́ òṣèré. Sinimá àkọ́kọ́ tí Dayo Amusa ti máa kópa ní àkọlé rẹ̀ ń jẹ́ Ayé Ìjóbèlè. Nínú nǹkan tí Dayo Amusa sọ pẹ̀lú àwọn akọ̀ròyìn The Sun lọ́dún náà lọ́hùn-ún, ó ní 7 scenes lòun ṣe nínú sinimá náà tóun sì ti ń polongo fún àwọn ọ̀rẹ́ òun pé iṣẹ́ òṣèré ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu Dayo, nígbà tí sinimá náà jáde, Dayo Amusa kò ríra ẹ̀ nínú sinimá náà. IPMI kí ló fẹ́ ilé yìí? Ẹ wò ó, màá jẹ́ kẹ́ ẹ mọ̀ kí n tó parí ètò. Nígbà tó yá, Dayo Amusa darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Rayumi Theatre Group. Ẹ wò ó, nígbà tá a kúkú rí Dayo nínú sinimá Ayé Ìjóbèlè, sinimá àkọ́kọ́ táyé ti rí ní àkọlé rẹ̀ ń jẹ́ Ìtàkùn. Nínú ìtàn Dayo Amusa nígbà tó kópa nínú sinimá Ìtàkùn, wọn ò fún ní owó iṣẹ́ ṣùgbọ́n wọ́n fún lówó mọ́tò bí iṣẹ́ tíátà ṣe bẹ̀rẹ̀ fún Dayo ọmọ Amusa rèé o. Àyìnkẹ́ ọmọ ayé aláṣọ tìlú àríjó wa kí la rí gbọ́. Ìgbà mo ti gbúrò rẹ lọ́dọ̀ bàbá òǹkòkò mo ti mọ̀ pé àyìn lọ gbà kọjá. Tàbẹ̀. Abíoyè látijọ́ ìta ti ń sọ̀rọ̀ yìí tí kò yẹ kó o ti wá rí i pé bọ́rọ̀ rẹ sì mọ́ ń ṣe mí ó ní bá ṣe ló dàbí kí n kàn máa wà pẹ̀lú ẹ kí n kàn máa fara nù ọ́. Ó dà bẹ́lẹ́dà rẹ bá rọ̀ mọ́ Ọlọ́run ó jò gbégbá orókè níjọ́ ìdíje ijó Arẹwà. Bó bá ti lè gbégbá orókè ó ti tán ọmọ faranu mi títí ayérayé, àmọ́ láì ṣe bẹ́ẹ̀ Àyìnkẹ́ kò sáyè ń bẹ́ẹ̀. Ó dáa ọmọọba ó wá bá ń wo ibi ẹ̀yìn ohun mi yìí ó ṣe bí ẹni pé kòkòrò kan ń bẹ. Àyìnkẹ́ wọ́n dára rẹ láàmú ó lè ṣe é ṣe. Ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ní ìgbàgbọ́ pé ọmọkọ́mọ ni Dayo Amusa jẹ́ torí àwọn ipa tó máa ń kó nínú sinimá. Kódà àwọn kan sọ wípé area girl ni, àwọn kan tún ní lesbian ni. Ṣùgbọ́n tí Dayo Amusa sọ pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá o. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá Ajẹgbodò, Yorùbá sọ pé Ajẹgbodò òun wẹ́ni kúra ni. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá yìí jẹ́ sinimá tó ṣe wípé àwọn obìnrin nìkan ló wà nínú sinimá náà. Sinimá yìí nípa nǹkan tó lóyìnbó ń pè ní lesbianism lóòótọ́. Ìdí nìyí táwọn kan fi rò wípé lesbian ní Dayo Amusa torí sinimá yìí ló sọ di ìràwọ̀ òṣèré títí dọjọ́ tòní. Bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni, that is Dayo Amusa is the producer of the movie Ajẹgbodò. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Dayo Amusa ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn, ó ní gbàrà tí sinimá Ajẹgbodò jáde tán
àwọn obìnrin tó jẹ́ lesbian lóòótọ́ gbèsúmọ̀ òun ṣùgbọ́n òun jẹ́ ká mọ̀ wípé òun ò kì í ṣe lesbian. níbi tá a dé yìí ẹ jẹ́ kí n dárúkọ àwọn sinimá tí Dayo Amusa ti gbé jáde lórúkọ ara ẹ̀. tẹ́ ẹ bá gbàgbé orúkọ iléeṣẹ́ Dayo ní jẹ́ Amusa Doll Productions. mo ti dárúkọ ajẹgbodò tó ń wẹ́ni kúra lẹ́ẹ̀kan IPMI mo bẹ̀rẹ̀ báyìí. sinimá ọmọnìyàn lọ́dún 2019 iṣẹ́ ọwọ́ Dayo Amusa ni. sinimá olókìkí ni Déwùmí Ìbẹ̀rù apá kìíní àti apá kejì iṣẹ́ ọwọ́ Dayo Amusa ní bákan náà. tẹ́ ò bá gbàgbé sinimá inú IPMI mo dárúkọ sinimá àrọ́bá. tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí sinimá ìtànsán òòrùn tí ó fi gbogbo aṣebi hàn iṣẹ́ ọwọ́ Dayo Amusa ní bákan náà. Hindu the Mysterious iṣẹ́ ọwọ́ Dayo Amusa ní. èrè tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí ara àwọn iṣẹ́ tó lókìkí ni Pathetic IPMI mo dárúkọ sinimá Pathetic. tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí rántí sinimá Jóbélé ìsọnù ẹ̀kú wọ́n ní àmúmọ́ra ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá jẹ́ kí n dárúkọ díẹ̀ lára àwọn sinimá tí Dayo Amusa ti kópa yàtọ̀ síṣẹ́ tiẹ̀. IPMI a lè ka gbogbo iṣẹ́ òṣèré kọ̀ọ̀kan tán torí wípé àkàkà tán ni. tá a bá sọ pé ká máa kà á àkókò yóò lọ o ṣùgbọ́n ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ lára àwọn iṣẹ́ tí Dayo Amusa ti kópa níbẹ̀. IPMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá Tiwa Story lọ́dún 2018 Ìgbàlẹ̀ lọ́dún 2023 IPMI sinimá Jagunjagun lọ́dún 2023 mo dárúkọ sinimá Tí Tábìlì Bá Yí sinimá olókìkí ni fáwọn tó bá rántí iṣẹ́ tí mò ń sọ yìí. bákan náà ni mo dárúkọ Vengeance tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí Ìyàwó Èṣù Devil's Wife àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ n dárúkọ sinimá yìí tó jẹ́ sinimá tí Dayo Amusa gbé jáde tó ní òkìkí nígbà náà lọ́hùn-ún. sinimá wo náà ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò kọjá sinimá Unforgivable sinimá tó lókìkí ni lọ́dún náà lọ́hùn-ún. ìbéèrè tá a bira wa ní IPMI ṣẹṣẹ tíátà gbé Dayo àbí kò gbé? ẹ wò ó láìsí tàbí ṣùgbọ́n iṣẹ́ yìí gbé Dayo Amusa. iṣẹ́ téèyàn bá ṣe téèyàn fi gbàmì ẹ̀yẹ nídìí ẹ̀ ó kúrò ní kèrè mi o. oríṣiríṣi àmì ẹ̀yẹ ni Dayo Amusa ti gbà nídìí iṣẹ́ tíátà that is awards lọ́dún 2013. Dayo Amusa gba award tí àkọlé rẹ̀ ń jẹ́ Best of Nollywood Awards. ipa Best Kiss in a Movie Dayo Amusa ló gba awọ́ọ̀dù yìí lọ́dún 2013 Best of Nollywood Awards. bákan náà lọ́dún 2014 Yorùbá Movie Academy Awards Best Crossover Act Dayo Amusa ló gbà á. nínú ìrìn àjò Dayo Amusa láti gòkè nídìí iṣẹ́ tíátà kí ni àwọn ìdojúkọ tí Dayo Amusa dojú tàbí ìlàkọjá tí Dayo Amusa fara gbà tó sì dùn gan gbà? ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. mo ní sinimá àkọ́kọ́ tí Dayo Amusa ti kópa tó ṣe 7 scenes níbẹ̀ ṣùgbọ́n tí kò ríra ẹ̀ nínú sinimá náà nígbà tí sinimá náà jáde jẹ́ nǹkan tó dùn. kò sí ìdí méjì tó fà á bí kò ṣe pé olóòtú sinimá náà ní nǹkan kan lọ́kàn ṣùgbọ́n tí kò sọ fún Dayo. gbà tí Dayo wá pé ó sọ fún Dayo pé ayàwòrán tóun rí pẹ̀lú ẹ̀ ni kó máa bá lọ o. IPMI mi ò fẹ́ tú ọ̀rọ̀ náà ju bí mo ṣe sọ lọ ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n tẹ́ ń gbọ́ mi ọ̀rọ̀ mi á ti yé yín dáadáa. ṣùgbọ́n Dayo wá sọ fún olóòtú sinimá náà pé lọ́jọ́ kan òun yóò di ìràwọ̀ òṣèré tí yóò sì sanwó ńlá fóun kóun tó lè kópa nínú sinimá rẹ̀. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí mo ní nígbà tó yá Dayo Amusa lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Ray Èyíwùmí. ìtàn mi yẹ kó ti yé yín dáadáa n tó fà á tó fi kúrò níbi tó ti gba fọ́ọ̀mù tó fi wá darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn Ray Èyíwùmí o. ẹ wò ó tá a bá wá ní káwọ́ lẹ́nìí ǹjẹ́ Dayo Amusa ò ti di èèyàn ńlá nídìí iṣẹ́ tíátà bí? nígbà tí Dayo Amusa tún gòkè tán kò sí nǹkan táwọn ọ̀tá ẹni tí kì í pòdù ọ̀yà ò sọ nípa ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ la lè sọ. wọ́n fi ọkọ níní bú Dayo Amusa kì í ṣe ìròyìn mọ́ pé bẹ́ẹ̀ náà ni wọ́n fi ọmọ bíbú bú. púpọ̀ nínú àwọn kan lẹ́ka amúlòdùn náà gbógun tì í
nígbà tí ó dúró lórí òtítọ́ pé Bobrisky kì í ṣẹni tó yẹ kán fún ní àmì ẹ̀yẹ obìnrin tó múra dáadáa jù. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ọ̀rọ̀ yìí ló dá wàhálà sílẹ̀ nígbà tí wọ́n ṣe àfihàn sinimá Ẹniọlá Àjàó tí àkọlé rẹ̀ ń jẹ́ Àjàkájù Beast of Warlords. Ṣùgbọ́n òṣèrébìnrin yìí dúró lórí òtítọ́ tí òtítọ́ sì gbélékè. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí wọ́n padà fún ẹlòmíì ní obìnrin tó múra dáadáa jù nígbà tí Dayo Amusa tó tọ́ sókè tó fojú gbà á lọ́jọ́ náà lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo ní oníṣòwò ní Dayo Amusa tí ń ṣe káràkátà ọjà lẹ́yìn ká act sinimá o. Òun ló ní iléèwé Pedab School tó wà ní Sùúrùlérè nílùú Èkó. Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ pé ẹ̀ka iléèwé yìí náà tó wà níbàdàn. Lọ́jọ́ 18 oṣù kọkànlá ọdún tá a wà yìí láríwá ayọ̀ sọ nílé Dayo Amusa nígbà tí òṣèrébìnrin yìí bímọkùnrin làǹtìlanti lẹ́ni táyé ti gàn táwọn kan ti rò pé kò lè bímọ láyé. Nígbà kan rí lórílẹ̀‐èdè yìí àwọn kan tiẹ̀ ní Wàsíù Àyìndé Màṣá ní Dayo Amusa ń tẹ̀lé ṣùgbọ́n tó ní kò sóhun tó jọ o. Gbàrà tí Dayo Amusa tún bímọ làwọn kan tún ní Wàsíù Àyìndé lónìí ṣùgbọ́n tí Dayo ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o. Láìsí tàbí ṣùgbọ́n Dayo Amusa is a Nigerian celebrity that have been severally dragged online this year 2024, but the actress is always ready to give it back to them. Ẹ wo ẹ jẹ́ kí n tún yàbàrá. Mo sọ lẹ́ẹ̀kan mo ní yàtọ̀ sí iṣẹ́ òṣèré iṣẹ́ oníṣòwò Dayo Amusa tún jẹ́ akọrin o. Ẹ jẹ́ kí n dárúkọ àwọn fọ́nrán orin tí Dayo Amusa ti gbé jáde. IPMI mo bẹ̀rẹ̀ báyìí. Lọ́dún 2015 Dayo Amusa gbé ayé mi jáde. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí fọ́nrán orin yìí ló ṣe àfihàn Òrìṣàfẹ́mi lọ́dún náà lọ́hùn-ún. Lọ́dún 2015 bákan náà ó gbé Blow My Mind jáde. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Nígbà tó di ọdún 2017 ó ṣe Ọmọ Dádì èyí tó ṣe àfihàn Pasuma Wonder. Bákan náà lọ́dún 2018 ó ṣe Marry Me Fẹ́mi. Lọ́dún 2021 ó ṣe Ìfẹ́ Fọ́jú. Bákan náà ló ṣe Mo Ṣoríire lọ́dún 2021. Lọ́dún 2022 ó ṣe This Year. Fáwọn tó bá ń tẹ̀lé Dayo Amusa wọ́n á máa gbà pẹ̀lú mi bí mo ṣe ń sọ yìí. Lọ́dún 2023 ó ṣe Life Ayé. Lọ́dún 2023 bákan náà ó tún ṣe Ṣọmọ. Mélòó la fẹ́ kà nínú yín náà mọ̀ tẹ́ ẹ lè sọ fún wa nípa Tèmídayọ̀ ọmọ Amusa. Màmá Olúwayẹmisí Màmá Olúwafirewámirí ẹ wò ó ẹ drop comment yín sí comment box wa. Mo ti sọ pé àgbọ̀n tán bẹ́ẹ̀ la mọ̀ tán. Kí ni nǹkan táyìn náà mọ̀ tẹ́ ẹ lè sọ fún wa nípa Tèmídayọ̀ ọmọ Amusa? Ẹ drop comment yín sí comment box wa. IPMI mo gba àtẹ̀jíṣẹ́ lọ́wọ́ Ọmọláfẹ́ Ìdòwú. Wọ́n láwọn fẹ́ ká sọ̀rọ̀ lórí lúkúlúkú bàǹtà ṣìyàwó erin. Bákan náà fẹ́ ká sọ̀rọ̀ nípa Chief Kànràn. Wọ́n ní kò tán síbẹ̀ o. Wọ́n láwọn fẹ́ ká sọ̀rọ̀ nípa Tádé Ògìdán. Ẹ wò ó mo kúkú ti gbọ́ bẹ́ẹ̀ ni mo ti gbà. Mo fi ń dẹ̀yìn olólùfẹ́ ètò wa lójú pé a ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ torí pé tiyín ni kẹ́ béèrè tiwa ni ká ṣe fún yín. Bí ò sí Erelú àti Apènà ìran òṣùgbẹ́ kan ò lè dáwọ́ ṣe. That is èèyàn ló ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ tóró fi ń dùn. Tí ò bá sí yín níbẹ̀ kò sí nǹkan kan tá a lè ṣe. Ẹ ṣe fún ìfẹ́ tẹ́ ní sí wa. Ọmọláfẹ́ Ìdòwú mo dúpẹ́ púpọ̀ o. Lóòótọ́ ni Dayo Amusa ò tí ì ṣe àfihàn bàbá ọmọ rẹ̀. Báwọn kan ṣe ń sọ pé Dàmọ́lá Ọlátúnjí ni bàbá ọmọ náà. Ṣùgbọ́n èmi ìbárò àwọn tó fẹ́ mọ bàbá ọmọ Dayo Amusa láti gbójú ń bẹ̀. Dípò ìwádìí tí ò nítumọ̀ ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òṣèrébìnrin yìí tọ́lọ́run ọba mi Èdùmàrè sọdọlọ́mọ at age 41 ọ̀kànlélógójì kò rọrùn rárá o. Kì í ṣe ìròyìn mọ́ pé Dayo Amusa ti ṣe ìsọmọlórúkọ mẹ́ Abdulrasheed Olúwafirewámirí Olúwayẹmisí Ìrédúrótìmí àtàwọn orúkọ míì tí mi ò rántí dárúkọ. Òṣèré ilẹ̀ wa tó gbajúmọ̀ ní Dayo Amusa. Ẹ lè follow ẹ̀ lórí Instagram handle page ẹ̀. Ẹ lè follow ẹ̀ lórí Facebook.
ẹ lè follow ẹ̀ lórí TikTok bákan náà lẹ lè follow ẹ̀ lórí YouTube channel ẹ̀ Amusa TV. IPMI àdúrà wa ni wípé kọ́lọ́run túbọ̀ dúró ti Dayọ̀ kó má ṣe padà lẹ́yìn rẹ̀ àmín. Kó kìkì arábìnrin yìí túbọ̀ kàn kọ́lọ́run ọba mi Èdùmàrè wu ọmọ ẹ̀ kó sì dá sí fún un àmín. Ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. Ẹ tún jẹ́ ká pàdé fákọ̀tún ètò wa Artist of the Week lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ ẹ ṣé.